Lizzy Anjorin tó bá bí eri tó bá bí yàlá ìyá àti bàbá ńlá kú bàbá ńlá yàlá bàbá kú bàbá ìyá eri ìwọ dárúkọ mi sọ pé Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó ó ti fèsì sí gbogbo ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó ti sọ nípa ìgbéyàwó ọmọ rẹ̀ láti ọjọ́ yìí. A sì máa fún yín ní àǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́, ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ tẹ subscribe button tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń pàdé fídíò wa nìyí. Ó ti yá. Dárúkọ mi kó sọ pé Ìyábọ̀, dárúkọ mi kó sọ pé Alice, dárúkọ mi kó sọ pé Òjó, dárúkọ mi kó sọ pé ọmọ Fẹ́túgà, dárúkọ mi kó sọ pé ọmọ Ògúnrúkọ, dárúkọ mi Ìyábọ̀ lórúkọ mi. Bá bí yàlá ìyá kú bàbá ńlá bàbá yàlá ìyá bàbá ńlá bàbá kú yá ẹ̀ ìwọ dárúkọ mi. Can get it started. Ṣé yẹn ti dà bẹ́ẹ̀ yẹn? Àbọ̀bẹ́ kẹ́ tún bínú jù yẹn lọ. Ṣé tún ẹyin tèmi ṣé yẹn halẹ̀? Ó kéré sí nọ́mbà mi gẹ́gẹ́gẹ́. Ó kéré sí nọ́mbà mi gẹ́gẹ́gẹ́. Ó kéré sí nọ́mbà mi Lizzy Anjorin mo ní ó kéré sí nọ́mbà mi. Ó kéré ó kéré. Ó kéré ó kéré. Ó kéré sí nọ́mbà mi Lizzy Anjorin mo ní ó kéré sí nọ́mbà mi. Ó ní woman kan tí mo rí pé ó fi ṣe godmother. Mo mọ̀ wọ́n. Ọmọ wọn náà ọkùnrin máa ń kọrin gbà kan wọ́n ti wá bá mi rí tí mo try láti help ọmọkùnrin wọn gbà yẹn. Mo rí tó advice ẹ má advice ẹ ló ní event tó fẹ́ ṣe ẹ jọ ẹ jẹ́ kó dárúkọ mi ẹ má event wo lọ́tà ń sọ yìí máa dùn gan event ilé gangan ní event kó dárúkọ mi please. Mo rí tí bàbá kan báyìí náà ń pè ẹ́ lórí fóònù tó ń sọ oríṣiríṣi coward ni à ń sọ fún bàbá yẹn pé coward ni ẹ dárúkọ mi ṣé bí ọmọ kó ṣe bó ní wọ́n warriors àbí warriors má ṣe wọ̀rọ̀wọ̀rọ̀ ló ń ṣe yìí náà odidi president wọ̀rọ̀wọ̀rọ̀ òpèrè ń warriors ẹ̀dẹ̀ ń ṣe wọ̀rọ̀wọ̀rọ̀ lioness làwà. Ó pé mo ṣe bí lion dárúkọ mi Lizzy Anjorin má ṣe wọ̀rọ̀wọ̀rọ̀ ṣe bí akíkanjú warrior lọ́pẹ̀ sórí mo ń dẹ̀ Liz mo ń dẹ̀ mo fẹ́ kó bí.